tọ́ ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ Funke Akíndélé àti Tóyìn Abraham má ti di egungun ẹja sí Iyabo Ojo lọ́rùn báyìí o. torí lẹ́yìn tó jáde láti fèsì lórí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ayélujára láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì lágbo òṣèré ìyẹn Funke Akíndélé àti Tóyìn Abraham, àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní bu pé àbòsí ńlá ló ṣe lórí àtẹ̀jáde rẹ̀ yìí. Iyabo Ojo lòun jáde sọ̀rọ̀ nítorí pé òun gbọ́ pé àwọn èèyàn ń bú òun tí wọ́n ń pe òun lẹ́ni ibi tí ń pọnmọ́ re balùwẹ̀ tí wọ́n ní báwo lòun ṣe máa ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Tóyìn Abraham àti Funke Akíndélé tí àwọn méjèèjì kò sì ní fẹ́ rí mí ara wọn látàn. gbọ́ná kí ni Iyabo Ojo sọ gan pàtó àti pé kí ni ìdí táwọn èèyàn fi ní àbòsí ló ń ṣe. ẹ̀yin èèyàn wá nǹkan fìdílé kẹ́ ẹ máa gbádùn wa bá a ṣe ń tú gbogbo rẹ̀ láwẹ́láwẹ́ fún yín lórí ìkànnì yìí. ẹ káàbọ̀ sórí ìkànnì mi ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ. báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. ojú tẹ́ ẹ fi ń wo fọ́nrán yìí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn ló bẹ́ sílẹ̀ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù Iyabo Ojo. yẹn pìrìmíẹ̀ fíìmù rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní Return of Arinzo. lẹ́ẹ̀rẹ̀bẹ̀ ńlá ni alẹ́ ọjọ́ tí Iyabo Ojo ṣe àfihàn fíìmù rẹ̀ fún ìgbà àkọ́kọ́ yìí. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ níbẹ̀, ṣùgbọ́n ètò mi orí ayélujára tìtì ní ti à ń kíni àdáhùn tó ṣẹlẹ̀ láàrin Funke Akíndélé àti Tóyìn Abraham, táwọn èèyàn sì ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. títí ọ̀rọ̀ yìí sì lè dé, Iyabo Ojo ní láti jáde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì ṣàlàyé báyìí pé fún ẹ̀yin tẹ́ ń bú mi, tẹ́ ń bà mí lórúkọ jẹ́ àti àwọn tó ń pè mí ní àwọn orúkọ tí kò ṣeé gbọ́ sétí lóríṣiríṣi, mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. èyí sì ló máa jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà ìkẹyìn tí màá sọ̀rọ̀ lórí irú ọ̀rọ̀ yìí. èmi àti Funke ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ láti ọjọ́ pípẹ́ wá, ṣùgbọ́n ó ní ìgbà kan táàrin wa dàrú, àwa méjèèjì sì ló jẹ̀bi nígbà náà. mo ti wá sórí ayélujára rí tí mo wá wọ́ Funke Akíndélé nílẹ̀ tuurutu nítorí fíìmù Tóyìn. àṣìṣe sì ni ìgbésẹ̀ tí mo gbé nígbà náà jẹ́, nítorí ọ̀nà tó yẹ kí n gbé ìgbà kọ́ ni mo gbé ìgbà yẹn. èmi àti Funke padà parí gbogbo ìjà àti aáwọ̀ tó wà láàrin wa tó sì di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ. mo ti gbìyànjú gbogbo agbára mi láti parí ohun tó wà láàrin àwọn méjèèjì. mo sunkún, mo kúnlẹ̀, mo bẹ àwọn méjèèjì láti gba àlàáfíà láàyè. àwọn méjèèjì sì padà gbà láti jẹ́ kógun omi. eléyìí ló sì bí bẹ́ẹ̀ ṣe rí wọn níbi oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n ń bá ara wọn ṣe. ṣùgbọ́n òfin kan de ìbáṣepọ̀ wọn. òfin yìí sì ní pé kí ẹnikẹ́ni má gbé ọ̀rọ̀ ẹnì kejì wá sórí ayélujára tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ tàbí tí ìkùnsínú kankan bá wà. àwọn méjèèjì sì ṣèlérí pé a máa parí àwọn ohun tó bá ṣẹlẹ̀ láàrin ara wa tí kò sì ní ríta. mo ṣe ni láàánú pé nínú oṣù kejìlá Tóyìn jáde láti fẹ̀hónú rẹ̀ hàn nípa fíìmù rẹ̀ tó wà ní sinimá. ó ní àwọn kan ń gbìyànjú láti da òun lágbònù kí fíìmù òun má bọ́jà. àwọn èèyàn wá nàka sí Funke tó sì padà wá dárúgúdù míì sílẹ̀ láàrin wọn. nípa fíìmù mi Return of Arinzo. ó yẹ kí Tóyìn wà nínú rẹ̀, ṣùgbọ́n ó ní ó ti rẹ òun àti pé ó ní láti rin ìrìn àjò nígbà náà. torí náà ó jáde nínú iṣẹ́ náà nígbẹ̀yìn. inú bí mi nítorí ìgbésẹ̀ Tóyìn yìí ná mi lówó tó pọ̀. nítorí pé a ní láti tú ìtàn náà kọ àti pé iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni mo ní àsìkò tí mo gbọ́dọ̀ ya iṣẹ́ náà tí mo bá fẹ́ kó bá ọjọ́ kẹta oṣù kẹrin. ó tọrọ àforíjì, a sì parí ọ̀rọ̀ náà, gbogbo yòókù sì di tàn. lódodo gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí ń bà mí nínú jẹ́ nítorí pé ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra. ti gbìyànjú agbára mi ò sì fẹ́ dá sí ọ̀rọ̀ wọn mọ́. ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn, mo sì ń fẹ́ kí gbogbo yín gbà bẹ́ẹ̀. nígbà tó bá yẹ àwọn méjèèjì máa gba àlàáfíà láàyè láàrin wọn. mo sì nífẹ̀ẹ́ àwọn méjèèjì lábẹ́ bó ti wù kó rí. báyìí ni Iyabo Ojo ṣe kọ àtẹ̀jáde rẹ̀ yìí táwọn èèyàn sì tún jáde fún un. kí wọ́n láwọn ọ̀rọ̀ tó sọ yìí fì síbì kan. wọ́n láwọn ohun tó kọ jáde yìí fi hàn pé ó ń ṣe àtìlẹ́yìn fún Funke Akíndélé ni àti pé ó ní ìkùnsínú sí Tóyìn Abraham. wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ kí ni ìdí tó fi máa kọ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Tóyìn tí kò sẹ́ni tó mọ̀ jáde sínú àlàyé rẹ̀ yìí. wọn kan tiẹ̀ ní kò yẹ kó jáde sọ ohunkóhun lórí ọ̀rọ̀ yìí. wọ́n ìgbà tí kò ti lè fọwọ́ tọ́ Funke Akíndélé kó ní Funke àbúrò mi ń kí ẹ níbi pìrìmíà yẹn. nítorí pé ó hàn pé kò fẹ́ kí Funke Akíndélé bínú ló ṣe ń gbè lẹ́yìn rẹ̀. láàrin gbogbo àwọn eléyìí ni ọ̀kan lára àwọn èèyàn Tóyìn náà tún jáde. ó sì fèsì báyìí pé ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé Iyabo Ojo kò mẹ́nu bà bí òun náà ṣe jáde nínú iṣẹ́ Tóyìn over Sabianti ní ìgbẹ̀yìn. wọ́n sì ní láti pààrọ̀ àwọn ipa kọ̀ọ̀kan àtàwọn tó ń kó ipa náà kí fíìmù náà lè nítumọ̀ tí Tóyìn ò sì fi ṣèbínú. lẹ́yìn tó túmọ̀ sí pé Iyabo Ojo ló kọ́kọ́ ṣe ohun tó ní Tóyìn ṣe fún òun tó mú òun bínú sí Tóyìn. Tóyìn ò sì fi ṣèbínú nígbà tó ṣe tiẹ̀. ẹ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ṣe kọ oríṣiríṣi ìhà sí àtẹ̀jáde Iyabo Ojo yìí. Àǹtí Iyabo, permit me to call you Alabosi. Alabosi ni Iyabo Ojo. Alabosi ni. Yes, I went through all this your write-up. You be Alabosi, and it's not good as an elderly woman.
it's not good. You are trying to set up Toyin Abraham for dragging. You are trying to set her up for dragging. You want to set that woman for dragging. You are picking side. Now, I will not read all your write-up. Now, Funke and I have been friends for the longest. That was not needed. That was not needed. We don't need you to tell us. You and Toyin, are you enemy for the longest? Is it today? Is it yesterday that you know Toyin? Is it today? Is it yesterday that you know Toyin? That you are not coming out to say you and Funke has been friends for the longest. Very, very wrong. Very, very wrong. You are picking side. Then to the second paragraph, if it is fuck up, that is bad word, yeah? Where you fucked up, where you effed up, where you messed up, that make me conclude that you are a Alabosi person, idiomatically. About the return of Arizo, Toyin was supposed to be in it, but she said she was exhausted and she also had to travel, so she put out last minute. The same way you put out in Oversabi Aunty. The same way you put out in Oversabi Aunty. Did you complete your scene in Oversabi Aunty? Did she come out to complain? In this conversation, what is this paragraph doing there? What is this paragraph doing there? Where was Funke Akindele in Tanzania during your daughter's wedding? Where was Funke Akindele? She had a reason to back out, the same way you had your own reason to back out in Oversabi Aunty. You backed out as well. You backed out as well. So for she to back out, she had her own reason. I'm very sure there is a very big reason, a very reasonable reason behind that. Now, for you to be including it to this, Alabosi, you are not supposed to include it. Never. Never. And to those of you coming out to drag Toyin now, you are dragging Toyin. That was what she wants. She is setting Toyin up for dragging. If you think logically, you will understand. You will understand that she's picking side. But Alabosi now, Iyabo. I'm not sorry to say, Alabosi. With this, Alabosi, she was supposed to that minute she back out. Did you complete your scene over Sabi Aunty? Did she call you out? Show pay in butter. She called out cinema. Did she call Funke Akindele's name? Did she mention Funke Akindele's name? Maybe she mentioned it to someone else, but not to the public. Not to the public. Stop picking side, please.